ìjọba Kwara pè Bukola Saraki Abdulfatai Ahmed lẹ́jọ́ wàhálà dé. Ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìṣàkóso gómìnà Abdulrahman Abdulrasaq ọmọ ti pè Bukola Saraki Abdulfatai Ahmed àtàwọn méje míì ó mà ti pè wọ́n lẹ́jọ́ báyìí o. Kí ló ṣẹlẹ̀? Kí ló torí ẹ̀ pè wọ́n lẹ́jọ́? Ẹ máa bá wa tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ìròyìn yìí ká, ẹ máa fèròǹgbà ẹ̀ sábàlá àríwísí o, ẹ máa bá wa ká lọ. Ìjọba ìpínlẹ̀ Kwara ti pe alága ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí sẹ́nẹ́tọ̀ Bukola Saraki àti gómìnà àná nípínlẹ̀ Kwara Abdulfatai Ahmed àtàwọn méje ní ìlẹ́jọ́ o fún ẹ̀sùn ìpànìyàn tí wọn kò máàmá ṣe. Ẹ̀sùn náà ni ó ní ṣe pẹ̀lú ìdígunjalè àwọn báǹkì kan nílùú Ọ̀fà tó wáyé lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún 2018 níbi tí àwọn adigunjalè náà ti ṣekú pa ọlọ́pàá àti aráàlú tí iye wọn lé ní 30 níye. Èyí di mímọ̀ nínú ìwé ìpẹ̀jọ́ ilé ẹjọ́ tó tẹ iléeṣẹ́ ìròyìn wa lọ́wọ́. Tí ẹ kò bá gbàgbé, gbogbo àwọn tí ọwọ́ tẹ̀ lórí ìdigunjalè náà ní ilé ẹjọ́ gíga ti dájọ́ ikú fún pé kí wọ́n lọ yẹgi fún wa. Lẹ́yìn náà àwọn ọ̀daràn wọn pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ṣùgbọ́n tí ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn rí bákan náà pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ eléyìí tí wọ́n ti kọ́kọ́ dájọ́ náà tẹ́lẹ̀. Wàyí o, ìjọba Kwara ti pe Bukola Saraki Abdulfatai Ahmed, olórí òṣìṣẹ́ gómìnà Ahmed Yusuf Abdulwahab àti Alabi Ọlálékan lẹ́jọ́ fi ẹ̀sùn pé wọ́n kó ohun ìjà fún àwọn adigunjalè náà tí wọ́n dájọ́ ikú fún. Nọ́mbà ẹjọ́ tó ti dá ọ̀wọ́ sílẹ̀ nípínlẹ̀ Kwara báyìí ní KWS 114/26. Iwájú adájọ́ àgbà Halima Salman ti ilé ẹjọ́ gíga ìlú Ìlọrin ni wọ́n yóò ọ̀wọ́ wọn lọ ní ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2026 yìí o. Saraki àtàwọn yòókù rẹ̀ ni yóò wá jẹ́jọ́ lórí 20 ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn wọ́n báyìí. Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki ti wá fèsì sí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án yí pé ìwà ọ̀dájú gbáà ni láti fi bọ orúkọ òun jẹ́. Saraki ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún 2026 yìí o. Ó sọ pé ìgbésẹ̀ gómìnà ìpínlẹ̀ náà láti wọ́ òun lọ ilé ẹjọ́ lórí ìdigunjalè báǹkì Ọ̀fà tí òun kò mọwọ́ mẹsẹ̀ nípa rẹ̀ jẹ́ ìwà ọ̀dájú gbáà ni o. Saraki wá rọ gómìnà náà pé kó dẹ́kun fífi ọ̀rọ̀ ìdigunjalè Ọ̀fà bà òun lórúkọ jẹ́. Ó sọ pé so ló yẹ kí òun dákẹ́ lórí ọ̀rọ̀ náà kí àwọn sì pàdé nílé ẹjọ́, ṣùgbọ́n nítorí àwọn èèyàn tí wọn ò mọ ohun tó ṣẹlẹ̀ ló jẹ́ kó wọ́n jáde o ipò wọn ò mọ nǹkan kan nípa rẹ̀. Ó ní lábẹ́ ìṣèjọba Buhari ni wọ́n ti jó ọ̀rọ̀ yìí pọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àkànní Kwara láti gba ìjọba lọ́wọ́ àwọn o. Àmọ́ mo ní ìgbàgbọ́ nínú ilé ẹjọ́ wípé wọn yóò ṣe ohun tó tọ́, wọn yóò sì gbé ìdájọ́ òdodo kalẹ̀. Àwọn agbẹjọ́rò mi ti gbọ́ sí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ti gbáradì. Mo mọ̀ pé ẹjọ́ tí wọ́n fi kàn mí yìí yóò parẹ́ bí afẹ́fẹ́. Bukola Saraki ló sọ bẹ́ẹ̀ o. Kí ni yóò wá ṣẹlẹ̀? Ìpàdé dinú oṣù kẹfà nígbà tí ọjọ́ ọ̀hún bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Kí lẹ́yìn náà rí sí? Ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí, ẹ máa bá wa fẹ́ràn ròyìn yìí, ẹ sì máa bá wa tẹ̀lé ìkànnì yìí. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.